tó ẹ kú déédé àsìkò yìí. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò. Mo kí ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ̀yin tẹ́ wà nílé, ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹ̀yin tẹ́ wà káàkiri gbogbo orílẹ̀ àgbáyé. Mo kí yín káàbọ̀ ní ọ̀sẹ̀ yìí. Mo kí yín tológun, mo kí yín tonílé, mo kí yín tàlejò, mo kí yín tẹ̀ṣọ́, mo kí gbogbo yín ọ̀dẹ̀ òdùn bí ní gbogbo ọjọ́ sátidé ni a ó máa gbádùn ara wa báyìí. Lónìí ohun tí a fẹ́ gbéyẹ̀wò òun ni ogun abẹ́lé nílẹ̀ Yorùbá. Gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá la mọ̀ pé ilẹ̀ Yorùbá jẹ́lẹ̀ tó lẹ́wà tó jẹ́ pé àlàáfíà jọba ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ọba ló jẹ tí àlàáfíà jọba. Ilẹ̀ Yorùbá lọ́rọ̀ púpọ̀, ṣùgbọ́n láàrin àwọn àsìkò kan àwọn ogun abẹ́lé kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Àwọn ogun tí ó lágbára ni tó sì ṣe àwọn ogun yìí òun ni a fẹ́ máa gbéyẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan. Àmọ́ kí n tó tẹ̀síwájú, ẹ wo ìsàlẹ̀ fọ́nrán yìí, ẹ rí ibi tí wọ́n fi subscribe, tí wọ́n fi àmì subscribe sí. Ẹ bá mi tẹ bọ́tìnì kí ẹ̀yin náà subscribe sí ètò yìí kẹ́ lè máa ráyè máa gbọ́ wa ní gbogbo ìgbà, kẹ́ lè máa ráyè máa gbọ́ wa ní gbogbo ìgbà ni a ṣe ń sọ eléyìí. Èyí tí a wá fi bẹ̀rẹ̀ nínú àwọn ogun abẹ́lé yìí òun ni èyí tí ó ṣẹlẹ̀ láyé Aláàfin Àọ́lẹ̀ Àrógangan. Mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ti gbọ́ nípa Àọ́lẹ̀ tí wọ́n ti sọ pé Àọ́lẹ̀ ṣépè fún Yorùbá, èpè Àọ́lẹ̀ nígbà báyìí, èpè kìíní kan ló dàbí pé ó ń ja ọmọ Yorùbá. Àọ́lẹ̀ jẹ́ Aláàfin tó jẹ lẹ́yìn tí ọba Abíọ́dún wàjà. Ní kété tí Àọ́lẹ̀ tó jọba tán, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ṣẹlẹ̀ ní àárín ìlú ní àsìkò yìí ní ilẹ̀ Yorùbá. Ìgbà Àọ́lẹ̀ jẹ́ ìgbà tó jẹ́ pé gbogbo àwọn ọmọọba, gbogbo àwọn olóyè, gbogbo àwọn alágbára wọ́n fẹ́ máa tẹ ilẹ̀ bàṣù débi pé tí èèyàn bá tiẹ̀ fẹ́ búra, èèyàn ò búra ní orúkọ Elédùmarè àbí lórúkọ àwọn òòṣà mọ́, ó di pé kán bẹ̀rẹ̀ sí ní búra ní orúkọ ọba. Pé tí n bá parọ́ kí idà ọba kí ó jẹ mí. Gbogbo àwọn ìbúra tí wọ́n ń bú ní àárín àwọn àsìkò tí à ń wí rèé. Ó wá ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo bí kìíní ṣe ń lọ, àwọn èèyàn máa ń dọ́gbọ́n kọrin lẹ́gbẹ̀ẹ́ pé láyé Abíọ́dún igba la fi wọn wó, láyé Àọ́lẹ̀ la di àdìkalẹ̀ yìí tó túmọ̀ sí pé wọ́n di ẹrù wọn kalẹ̀ pé a ò mọ ibi orí lè gbé wa lọ ní ọ̀la. Ó wá tó àsìkò fún ọba Àọ́lẹ̀ láti rán ikọ̀ ogun síta. Náà wọ́n á bi léèrè pé ta ni ọ̀tá ọba yìí, ó rò bọ̀, ó ní baálẹ̀ àpòmù ni. Ẹbí mi kí ni ẹ̀ṣẹ̀ baálẹ̀ àpòmù? Kí ọba Àọ́lẹ̀ kó tó jẹ ọba, ó jẹ́ oníṣòwò, ó sì ní ọ̀rẹ́ kan tó jẹ́ alábàárìn rẹ̀. Lọ́jọ́ kan wọ́n lọ sí ọjà àpòmù nígbà tí à ń wí yìí, ó jẹ́ ọjà tó jẹ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn Ìjẹ̀bú, Ifẹ̀, Ọ̀yọ́, Òwu náà ti máa ń pàdé láti wá ra ọjà. Ó jọjà tí ó lókìkí. Ó wá lọ sí ọjà yìí ní ọjọ́ tá à ń wí yìí, ló bá fẹ́ ra ọjà, ló bá fi ọ̀rẹ́ rẹ̀ tá à ń wí torí pọ́ ọmọ ọba lòun, ló bá fọ̀rẹ́ rẹ̀ ló fi ṣe pàṣípàrọ̀ fún ọjà tó fẹ́ rà. Ó ta ọ̀rẹ́ ẹ̀ sí oko ẹrú. Eléyìí ló wá ta sí baálẹ̀ àpòmù létí. Bẹ́ẹ̀ sì ni kó tó dásìkò yìí láyé ọba Abíọ́dún, wọ́n ní àwọn kan tí wọ́n wá rédè tán wá rí ọjà tí wọ́n kó àwọn èèyàn lẹ́rú, wọ́n á máa jíyàn gbé. Wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ gbé nígbà tí à ń wí.
àlásìkò táwọn yìí Àpòmù abẹ́ àkóso Ọọ̀ni ló wà ní Aláàfin Abíọ́dún ló bá sọ fún Ọọ̀ni àti Olówu tí ó bá Àpòmù pààlà wípé kí wọ́n kìlọ̀ fún Olówu dáadáa, kan bá wí, kan bá sọ níbi tí ó ti ń gbọ́rọ̀ pé wọ́n gbọ́dọ̀ gbé ọmọ Ọ̀yọ́ lọ mọ́. Ìgbàkúgbà tó bá gbé ọmọ Ọ̀yọ́ tó bá kó lọ àbí tó ń gbé lọ, ìgbà ogun ni wọ́n ń kọ ìwé sí ogun bẹ̀rẹ̀ nù. Àwọn ìgbà tí wọ́n dẹ̀ ti sọ eléyìí làwọn eléyìí bá àwọn ọba méjèèjì Ọọ̀ni àti Olówu wọ́n bá Baálẹ̀ Àpòmù sọ̀rọ̀ pé kó ṣe jẹ́jẹ́ o, kó náà kó fojú lé oko, kó bẹ̀rẹ̀ sí ní wo kí ló ń ṣẹlẹ̀. Ìgbà tí wọ́n á gbé ọkùnrin yìí tó jẹ́ ọ̀rẹ́ Aulẹ̀ tó ń tàṣó pẹ̀lú ibi tó ti ń gbé lọ bí olóbó ṣe ta Baálẹ̀ Àpòmù ní bólóbó ṣe tánu pé ọmọ tó ti ń gbé Ọ̀yọ́ kan lọ, kíá ló bá rán àwọn ẹ̀ṣọ́ rẹ̀ igbe kí wọ́n tẹ̀lé àwọn Ìjẹ̀bú tí wọ́n ń gbé tán kó àwọn ẹrú táwí lọ lórí àpáta ọ̀dájú ni wọ́n gbé bá àwọn Ìjẹ̀bú yìí. Ibẹ̀ náà ti gba arákùnrin yìí lẹ̀. Kété tí wọ́n gbà sílẹ̀ tán tí Alápòmù mú wọn dé àfi tí wọ́n á ṣèwádìí, wọ́n rí i pé Aulẹ̀ ni ó tà sí oko ẹrú, ló bá ní kán mú Aulẹ̀ nítorí pé ó sì jẹ́ ọmọ ọba. Wọn ò lè fi ìyà tí ó lè jẹ́ bí kan sọ pé wọ́n fẹ́ pa àbí kan fẹ́ ṣe nǹkan kan, ṣùgbọ́n Baálẹ̀ Àpòmù ní kí wọ́n nà lọ́rẹ́. Wọ́n na Aulẹ̀, ẹ̀ṣẹ̀ Baálẹ̀ Àpòmù ni. Ìgbà Baálẹ̀ Àpòmù wá gbọ́ pé Aulẹ̀ ti rán àwọn ikọ̀ ogun láti wá kó Àpòmù, ló bá sáré tọ Ọọ̀ni lọ tó ń ṣàkóso Àpòmù. Ọọ̀ni ní kò sí nǹkan tí òun lè ṣe sí nítorí àṣẹ láti Ọ̀yọ́ ló ti wá. Ìgbà tí Baálẹ̀ Àpòmù gbọ́ eléyìí ló bá wò pé kàkà kí ogun kó ìlú òun, bó ṣe gbé májèlé jẹnu, wọ́n gé orí ẹ̀, wọ́n gbé inú gbá, wọ́n fi ránṣẹ́ sọ́yọ́. Bí ogun àkọ́kọ́ ṣe bọ́lọ̀ ṣe bo ogun àkọ́kọ́ tí ò jẹ́ kí ogun yìí kó rú lélẹ̀. Ṣùgbọ́n kò wá tó síbẹ̀. Láàrin àwọn ìlú, láàrin Ọ̀yọ́, oríṣiríṣi ìkùnsínú náà díẹ̀díẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá láàrin àwọn olóyè àti àwọn tó lóko. Èyí tí ò bá kọ́kọ́ fẹ́ jẹ́ ogun abẹ́lé tí ò bá lé àkọ́kọ́, òun ni ti Àfọ̀njá jẹ́ ológun ni Àfọ̀njá náà jẹ́. Ìgbà tí Kakanfò Ọ̀gàbí tí ó filẹ̀ ṣaṣọbora, Àfọ̀njá ní òun ló wù láti jẹ Kakanfò. Bẹ́ẹ̀ sì ni Àfọ̀njá jẹ́ ọmọ ọba láti dí ìyá. Ọmọ ọba jẹ́rú oyè báyìí, oyè kéré sí ọmọ ọba. Lóòótọ́ òun ni oyè olórí àwọn ọmọ ogun pátápátá ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n abẹ́ oyè Basọ̀run náà ló sì wà. Abẹ́ oyè Basọ̀run ló wà. Ó ní dandan gbọ́n kò dé agídíkòjọ kan ni ó fi fún ní oyè Kakanfò. Ìgbà tí wọ́n ṣàtúnwá bí Aláàfin pé tá lọ tá rẹ̀ tó fẹ́ káwọn tún lọ kógun bá, ó lọ ka ọ̀tá ńlágbára pọ̀. Àfọ̀njá ni ó fi Àfọ̀njá lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ òun ò tí ì sinmi, kò tán síbẹ̀. Ní àárín àwọn olóyè, Aulẹ̀ ó ní wàhálà pẹ̀lú Basọ̀run ló tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní di ọ̀tẹ̀ torí nǹkan tí ó ṣẹlẹ̀ àti ìkànnà àwọn ẹ̀ṣọ́ lórí àwọn ẹ̀ṣọ́ Ọ̀wọ̀ta. Kí ló ṣẹlẹ̀ láàrin Basọ̀run àti Aulẹ̀? Ó ṣe lọ́jọ́ kan ọkùnrin Haúsá kan tó ń tajà ní Ọ̀yọ́, àwọn ọmọ ẹ̀yìn Basọ̀run wọ́n lọ réde, wọ́n lọ ré èdè, wọ́n lọ sọ́jà, wọ́n lọ kọjà. Ìgbà tó ń débẹ̀ wọ́n kó ọkùnrin gbogbo ọjà
àtẹrù tí ọkùnrin Haúsá yìí tó kó wá sọ́jà, wọ́n ní òun fọgbọ́n kó oògùn wọ ìlú ni. Nítorí èyí wọ́n kọjá rẹ̀, ọkùnrin wa wò pé ọkùnrin wa sá lọ bá ọba pé kàn wo nǹkan tí ó ṣẹlẹ̀. Ní Àwọ̀lẹ̀ wa wò pé lóyún abẹ́ àkóso òun nílẹ̀ tí òun wà tóun jọba lé lórí, ló bá ránṣẹ́ pé Basọ̀run pé kán dá ẹrù ẹ̀ padà fún. Ìgbà tó ń dẹ́rù ẹ̀ padà fún tán kò pẹ́ lọkùnrin tó sá padà wá pé ó wá kù nǹkan kan nínú àwọn ẹrù tí wọ́n dá padà, òun ló sì ṣe kókó jù fóun, òun ni Kùránì òun. Ọba Àwọ̀lẹ̀ kọjú sí Basọ̀run, ó ní tọ̀ bó ni ọ̀rọ̀ Kùránì ẹ̀ ṣe jẹ́, ṣé Kùránì ẹ̀ fi Kùránì ẹ̀ lẹ̀ fún ìpè sí òun wà táṣẹ pa nílùú òun ni tóun ní ẹ̀kẹ́rù ẹ̀ fún tẹ́ẹ̀kẹ́rù ẹ̀ fún. Basọ̀run ní Kùránì rẹ̀ kò sí lọ́wọ́ òun. lọ́ba Àwọ̀lẹ̀ bá kọjú sí Basọ̀run, ló bá gbójú sókè, ló nàka sókè pé tí o bá ní òsì lọ́wọ́ rẹ̀, ó dá lójú pé bàbá òun ó bá òun wà. Lọ́jọ́ kejì lára sán ló wọ ilé lójólé Basọ̀run. Ilé ìbí Basọ̀run lé pé kábíyèsí mọ̀ sọ ọ̀rọ̀ kan lánàá, kábíyèsí wá sóhun di olè lójú gbogbo ìlú, ó fóun ṣẹ̀sí. Eléyìí jẹ́ ìdí tí Basọ̀run náà fi ń wò pé kóun wo bó wọ́n ṣe mú ọba balẹ̀, ìyún Basọ̀run Àṣàmú. Lẹ́yìn tí Basọ̀run yìí ló tún kan ti Ọ̀wọ̀ta. Ọ̀wọ̀ta ń tiẹ̀ ó ní èèyàn kan tó súnmọ́ Jankáláwá tí ó ṣe ọba Abíọ́dún, láti wá má jẹ́ kí wọ́n lè pa, ó sá lọ sílẹ̀ Bàrìbá. Ilẹ̀ Bàrìbá yìí ló wà títí tí ọba Abíọ́dún fi wàjà. Nígbà tó rí pọ́ba Àwọ̀lẹ̀ wà nílẹ̀, ló bá padà sílùú ní yan fandafanda káàkiri ìlú, lòun náà bẹ̀rẹ̀ sí ní ṣe bíi ọba. Àwọn olórí ọba àná tán wá rí eléyìí ó bí wọn nínú púpọ̀ bọ́n ṣe tọ́ Àwọ̀lẹ̀ lọ ni pé bó ṣe yẹ kó jẹ́ bó ṣe jọba, gbogbo nǹkan tó bá jẹ́ ti ọba àná ó yẹ kó mú gẹ́gẹ́ bíi titi ẹni. Èwo ni ti Jankáláwá tó wá fà wọ́n ṣẹlẹ́yà láàrin ìgboro. Náà bá ní kan mú Jankáláwá, wọ́n bá mú Jankáláwá, wọ́n ṣáà pa Jankáláwá. Eléyìí bí Ọ̀wọ̀ta nínú pé abẹ́ ààbò òun ni Jankáláwá wà, tí kábíyèsí dẹ̀ tún lọ dójú tòun tó lọ pa Jankáláwá. Ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí pèrò àti bọ́n ṣe ọ̀nà tán gbà pé ó dà pé ti ọba ẹ̀gán ti wá fẹ́ pọ̀ jù. Kò wá tán síbẹ̀ o, ìgbà tí wọ́n á pe táwọn tó ń bọ́ba dámọ̀ràn tó ń dé, táwọn tó ń bọ́ba jíròrò náà bá tún wá bọ́ba pé ibo ló fẹ́ rán ogun lọ. Àwọn kìíní ìmọ̀ tí ń lágbára pọ̀, wọ́n lè dá wàhálà lẹ̀. Ló bá ní ọ̀dà ibi táwọn lè ṣe, wọ́n á fún mọ̀ràn pé kan tí wọ́n ṣe lélẹ̀. Ìwéré ni wọ́n ràn wọ́n lọ láti lọ kó, wọ́n ràn iṣẹ́ ogun lọ. Ìwéré sì wà lórí òkè ni Ìwéré wà, ó ṣòro láti bájà torí pé orí òkè téńté ni ìlú táwọn wà. Wọ́n á ní pé ṣùgbọ́n wọn wà ní jẹ́ kí àwọn Kakanfò àti Basọ̀run kí wọ́n mọ̀ pé Ìwéré ni wọ́n ń lọ. Gbéjì ni wọ́n ti dúró nígbà tí wọ́n jagun èyí tí wọ́n jà kẹ́yìn, pé kí wọ́n tẹ̀síwájú kán bẹ̀rẹ̀ láti Gbéjì, kí wọ́n bẹ̀rẹ̀ ogun láti Gbéjì. Wọ́n ní kò burú, ìpè nǹkan tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ sì ni tí ọba bá rán Kakanfò jáde ìpè kó lọ ṣẹ́gun, kó lọ jagun bì kan láàrin òṣùpá mẹ́ta, èyí tí ṣe oṣù mẹ́ta, tí ò bá ṣẹ́gun, ó gbọ́dọ̀ yóò ní láti pa ara rẹ̀, ó gbọ́dọ̀ ṣẹ́gun ogun náà láàrin òṣùpá mẹ́ta. Ìpinnu wọn nìyẹn pé àwọn wò pé kó tó lè sọ pé gbà tó òṣùpá mẹ́ta ó bá pé kò lè tí ì ṣẹ́gun Ìwéré. Àmọ́ bí wọ́n ṣe ń pèrò yìí, olóbó ta Kakanfò náà níbi tó wà, òun àti Oníkòyí, Basọ̀run, Ọ̀wọ̀ta, gbogbo wọn ni wọ́n á rò pé pé nǹkan tí wọ́n ṣe lé àwọn náà dákẹ́. Ìgbà tí ó dibi tí wọ́n ti ń kó tán ti bẹ̀rẹ̀ láti lọ sójú ogun yìí, àwọn ikọ̀ ọba
wọ́n mú wọn bọ́n ṣe pèrò, wọ́n mú wọn lọ sí kàkà kí wọ́n dó sí Ìbejì, wọ́n mú wọn lọ sí Ìwéré. Nígbà tó ń dé ẹsẹ̀ òkè yìí ni wọ́n á kọjú sí àwọn ikọ̀ kábíyèsí. Wọ́n ní tí ìbá ṣe pé kábíyèsí ó ń wọ́nà láti rẹ́yìn àwọn, kò ní rán àwọn nírú iṣẹ́ tí ó rán àwọn yìí pé kí àwọn akógun ja Ìwéré. Àbí kábíyèsí ti gbàgbé pé ìlú ìyá Aláàfin Àjàgbó ó ní Ìwéré jẹ́ ni. Nítorí eléyìí ni ìdí tí wọ́n fi kọjú ìjà sí táwọn fi tó gba abẹ́lé Ìkíní tó fi bẹ̀rẹ̀. Bí wọ́n ṣe ní ó yànú, olóyè Ọ̀pẹ̀lẹ̀ ti ìlú Gbógun, èyí ló kọ́kọ́ ló fa idà yọ. Ó sì fẹ́ràn àti máa lo idà ní tiẹ̀. Bóyá pa àwọn ikọ̀ ọba nù, gbogbo wọn kọjú sáwọn ikọ̀ ọba, wọ́n pa wọ́n tán pátápátá. Ni wọ́n fún wa fi kún oríkì Ọ̀pẹ̀lẹ̀ Gbógun pé arágada pàbúrò ọba. Lẹ́yìn tó ń ṣe léè tán padà sọ́yọ́, wọ́n wá dó sẹ́yìn odi ìlú. Kábíyèsí ránṣẹ́ sí wọn pé bóò lógún ṣe rí kí wọ́n á jábọ̀ fóun. Wọ́n dá kábíyèsí lóhùn. Wọ́n ní kábíyèsí ó pinnu àti rẹ́yìn àwọn. Kábíyèsí bó tiẹ̀ ṣe wò ó jẹ́ kán tiẹ̀ wá kán jẹ́ káwọn jọ sọ̀rọ̀. Wọ́n ní rọ́, kàkà kí wọ́n wọnú ìlú lọ bá kábíyèsí láàfin, igbá ni wọ́n fi ránṣẹ́. Wọ́n fi igbá ìránṣẹ́ sí kábíyèsí. Ìtumọ̀ ti yé ọba, orí rẹ̀ ni wọ́n wá nínú igbá yìí. Ni kábíyèsí bá bọ́ síta, òun náà ti múra lẹ̀, ó ti ń retí irú iṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ yìí. Kábíyèsí bá bọ́ síta, ó gbé ìkòkò kan lọ́wọ́, ó kó ọfà mẹ́ta, ó kó lọ́wọ́ pẹ̀lú. Ó ta ọfà mẹ́tẹ̀ẹ̀ta yìí, ó tà kan sáríwá, ó tà kan sí gúúsù, ó tà kan sí ìwọ̀ oòrùn. Ó ní gbogbo ibi tí ọfà ọ̀hún yìí dé, bí ẹ ṣe dìtẹ̀ tẹ́ ẹ̀ gbọ́ràn sóun lẹ́nu, bẹ́ẹ̀ làwọn ọmọ yóò ṣe dìtẹ̀ tọ́ ní gbọ́ràn sí yín lẹ́nu. Bí ẹ ṣe ṣe yìí, gbogbo ibi tí ọfà yìí dé ni wọ́n kó yín lẹ́rú dé. Wọ́n kó yín lẹ́rú dókun, kọjá òkun pẹ̀lú. Gbogbo àwọn tí wọ́n jẹ́rú yín ni wọ́n di ọ̀gá lórí yín, tẹ́yìn wà máa ṣe ẹrú fún wọn. Ìgbà tó ṣépè yìí ní kíkan tán, tó ṣépè tán, ló fọ́ ìkòkò ìmọ́lẹ̀, èyí ń fọ́ yángá. Ó ní igbá làásọ, ẹnìkan èso àwo. Ó ṣe gbé májèlé jẹnu tí ọba wàjà. Lẹ́yìn èyí ni gbogbo àwọn ológun yìí ó kálukú padà sí ìlú rẹ̀. Ọmọọba Adébọ̀ ló jọba ní ẹ̀yìn rẹ̀. A máa tẹ̀síwájú, kò tí ì tán o. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ni a mú ti Àfọ̀njá, láàmú ti Àfọ̀njá. A tẹ̀síwájú lórí ẹ̀ bó ṣe dé orí ti Àfọ̀njá. Àmọ́ kí n tó lọ, mo tún fẹ́ rán wa létí, ẹ dákun, ẹ tún wo ìsàlẹ̀ fọ́nrán yìí, ẹ rí níbẹ̀ tí wọ́n kọ subscribe síbẹ̀. Ẹ dákun, ẹ jọ̀ọ́, ẹ bá ń tẹ bọ́tìnì kẹ́ lè máa gbọ́ wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí ni. Ẹ tẹ bọ́tìnì, bá ṣe ráàmì agogo tí ó wà níwájú ẹ tẹ̀yìn náà. ìyẹn ni ó jẹ́ máa mọ̀ nígbàkúgbà tí mo bá ń fi fọ́nrán yìí síta. Níbi tí ìtàn ti ogun abẹ́lé yìí, ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́jọ́ sátidé ni a máa fi lè síta. Mo ṣe ń sọ, ẹ máa fi ọgbọ́n gbé, ọgbọ́n ló gbà ó, kẹ́ fòye gbé. Ó dìgbà kan náà.